Idowu Agbes
okay, I went to go to Waya. Cute ladies club. No, yeah. Professional one, professional ladies. Aiduobomun Adowu. Do, Baba Mena. Enoka Odo. Enoka Odo, Ememi no Yerogede. Aiduobomun Okparaje oyi. Aiduobomun Okpara owo deno se oyi. Aiduobomun Otewaye. Club 7 no ye tailors won gbe. Club 7 Idawu Agbes Yo laga Edward kuma meno bi keba. On Saturday Saturday meno bi wa go. Ọ̀nà otu ọ̀pá na Akobeghian je. Stainless ẹ̀wùwà ajá mọ̀ ẹ̀gbẹ́ òwe. Ó para owó dáná ṣe òyìn. Aiduobomun paraje. Iye wẹ̀lẹ̀ Sunday mẹ́lẹ̀ bàbá o. Sunday mẹ́lẹ̀ bí ó ṣàgẹ̀dẹ̀. Chairman Urora Community MD Sunny Hotel. President of the Metal Club. Inú yà sẹ́ ti dàbọ̀ yìí. Ó wo bí inú ẹjọ́ bá